A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádé. Ẹgbẹ́ alágbàtà epo IPMAN ti ní àdéhùn pẹ̀lú iléeṣẹ́ ìfọpo Dangote láti máa ra epo fúnra wọn tààrà láti iléeṣẹ́ Dangote. Èyí ni ẹgbẹ́ yìí ní yóò pèsè àǹfààní fún epo bẹtiró láti máa wà ní gbogbo ìgbà lórílẹ̀-èdè lẹ́dínwó. Ààrẹ gbogboògbò fún ẹgbẹ́ IPMAN Abubakar Garima ni ó ṣe ìkéde yìí níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Àbújá lẹ́yìn ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ẹgbẹ́. Ó ṣàlàyé wípé iléeṣẹ́ ìfọpo Dangote ti gbà láti fún wọn ní àǹfààní àti máa gbé epo tí wọ́n yóò pín fún gbogbo dépò àti ilé epo wọn káàkiri. Àdéhùn tuntun yìí ni wọ́n ní yóò fún wọn ní àǹfààní ọ̀pọ̀ ọjà kí yóò sì dènà ọ̀wọ́ngógó yàtọ̀ sí epo bẹtiró. Bákan náà ni wọn yóò ní àǹfààní sí Argo àti DPK. Ọjọ́ 29 oṣù kẹwàá ni aláṣẹ iléeṣẹ́ Dangote Aliko Dangote fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn ní kọjá 500 mílíọ̀nù lítà epo bẹtiró nínú àgbá, ṣùgbọ́n àwọn alágbàtà kọ̀ láti wá ra epo. Lọ́gán ni IPMAN fèsì wípé ó ṣòro fún ọmọ ẹgbẹ́ wọn láti rí epo rà ní ọ̀dọ̀ rẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ tí wọ́n fi wa ọkọ̀ kalẹ̀ sí iléeṣẹ́ rẹ̀. Garima ní ẹgbẹ́ wọn san 40 bílíọ̀nù náírà sí ọ̀dọ̀ NNPCL. Pẹ̀lú ẹ̀, àwọn kò rí epo gbé nítorí Dangote ní òun kò rí owó láti ọ̀dọ̀ IPMAN. Garima wá rọ àwọn ọmọ ẹgbẹ́ IPMAN kí wọ́n ṣe àtìlẹ́yìn fún iléeṣẹ́ Dangote kí ó lè ní ipa rere nínú pàṣípààrọ̀ owó ilẹ̀ òkèèrè, bí ó ti fi ìgbàgbọ́ rẹ̀ hàn wípé ìbáṣepọ̀ wọn pẹ̀lú Dangote yóò so èso rere, pàápàá jùlọ mú àdínkù bá owó jálá epo. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Oṣù méjì lẹ́yìn ìjàmbá tí ó wáyé sí ọgbà ìwàtúnṣe ní ìpínlẹ̀ Borno lẹ́yìn ìjàmbá ẹ̀kún omi tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 10 oṣù kẹsàn-án, 278 ẹlẹ́wọ̀n ni ó ṣì di àwátì títí dòní. Ìròyìn jábọ̀ wípé ìlú Maiduguri, olú ìlú fún ìpínlẹ̀ Borno, kojú ìṣòro ẹ̀kún omi tí ó ní agbára tí ó yọrí sí bíba ohun èlò ìjọba jẹ́. Lára rẹ̀ ni ojúnà, afárá, ilé ìwòsàn àti Medium Security Custodial Center, níbi tí àpapọ̀ ẹlẹ́wọ̀n 281 ti sá mọ́ wọn lọ́wọ́ fún ààbò. Agbẹnusọ fún ọgbà ìwàtúnṣe Abubakar Umar tí ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ní ẹ̀kún omi mú ògiri ọgbà ẹ̀wọ̀n ya lulẹ̀. Ó fi kún un wípé lẹ́yìn tí àwọn ríbi kó àwọn ẹlẹ́wọ̀n wọ̀nyí lọ ọgbà ẹ̀wọ̀n mìíràn tí ó pamọ́ ni àwọn ṣe àkíyèsí wípé 281 nínú wọn ni ó ti sá lọ. Lẹ́yìn èyí, iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ fìdí ẹ̀ múlẹ̀ wípé àwọn rí 3 mú padà nínú wọn. Orúkọ wọn ni Awalu Aminu, Abubakar Muhammed àti Kyari Cole. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Naundaso tí ó wáyé ní ọjọ́ Ajé ni ó ti ní ìgbìyànjú tí ń lọ lọ́wọ́ láti rí gbogbo àwọn tí wọ́n sá mọ́ wọn lọ́wọ́ mú padà sínú ọgbà ẹ̀wọ̀n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kan ní àwọn aláṣẹ ilẹ̀ United States ti kọ orúkọ rẹ̀ sára àwọn 15 àkọ́kọ́ tí wọ́n ń wá lórí ẹ̀sùn ìpànìyàn, ìfìyàjẹ ọmọdé àti bí ó ṣe wọ ọkọ̀ òfurufú sálọ kí ó má bàa ṣẹjọ́. Wọ́n wá kó $25,000 lé lórí fún ẹni bá lè ṣe alamí ọ̀nà àti rí i mú, gẹ́gẹ́ bí ìròyìn ṣe jábọ̀ láti ẹ̀rọ alátagbà US Marshal Service wípé afurasí Ọlálékan Abímbọ́lá Ọláwùsì, ẹni ọdún 52, ni wọ́n fi ẹ̀sùn ìpànìyàn ìpele àkọ́kọ́ first degree murder kàn àti ẹ̀sùn oníkókó 2 mìíràn kàn wípé ó fi àpá sí ọmọdékùnrin rẹ̀ lára. Ọmọ rẹ̀ ọmọ oṣù 3 ni wọ́n bá nínú ilé pẹ̀lú ojú ọgbẹ́ tí ó ní agbára ní ọjọ́ 3 oṣù kẹrin ọdún 2017. Lójú ẹsẹ̀ ni wọ́n gbé ọmọ náà dìgbàdìgbà re ilé ìwòsàn kí wọ́n tó súré dá èémí rẹ̀ padà. Àyẹ̀wò nílé ìwòsàn ṣe àfihàn ìpalára ní ọ̀nà 18 látàrí gbogbo ìgbà tí ó fi ń fi ìyà jẹ ọmọdé yìí. Lára àpá rẹ̀ ní agbárí rẹ̀ tí ó ní àpá, skull fracture, severe brain injury, fractures to the ribs,
clavicle, legs and arms. Pẹ̀lú wípé wọ́n gbé ọmọ yìí sórí life support, ọmọ yìí padà jẹ́ Ọlọ́run nípè lẹ́yìn oṣù 4. Iléeṣẹ́ ọlọ́pàá Providence kọ́kọ́ fi ọwọ́ ṣìkún òfin mú Ọláwùsì tí wọ́n sì gbé e relé-ẹjọ́ ní 20 oṣù kẹrin ọdún 2017. Ọjọ́ yìí kan náà ni wọ́n yọ̀ǹda rẹ̀ kí ó tó wá júbà ìhòòrò lẹ́yìn tí ọmọ yìí di olóògbé ní ọjọ́ 21 oṣù kẹwàá ọdún 2017. Ní ẹ̀sùn yìí gba ọ̀nà àrà di ẹ̀sùn apànìyàn bí iléeṣẹ́ ọlọ́pàá ṣe pè fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ agbẹjọ́rò fún ìjọba láti ṣe àwárí Ọláwùsì. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé Ọláwùsì gba pápákọ̀ òfurufú John F. Kennedy pẹ̀lú ìwé ìrìnnà Nàìjíríà kọjá sí orílẹ̀-èdè Nàìjíríà, wọ́n sì ní ìgbàgbọ́ wípé ọ̀dọ̀ àwọn ẹbí rẹ̀ ni ó wà. Ìdí nìyí tí àwọn aláṣẹ US fi ń fi ẹ̀hónú wọn hàn wípé ó léwu fún àwọn ọmọdé mìíràn bí Ọláwùsì bá wà láyìíká wọn. Àwọn aláṣẹ ilẹ̀ US ti wá pinnu láti lo gbogbo àǹfààní tó wà níkàáwọ́ wọn láti rí i wípé Ọláwùsì fi ojú ba ilé-ẹjọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ tó ń gbógun ti ìwà ìbàjẹ́ àti ìṣòwò ìlú kúmọkùmọ EFCC ti ránṣẹ́ sí ọmọ orílẹ̀-èdè Niger kan Ibrahim Muhammad, ẹbí rẹ̀ àti àwọn àlejò wọn yòókù lórí ẹ̀sùn ìtàbùkù sí owó náírà tí wọ́n ṣe níbi ìgbéyàwó Amina Babagana Zana tí ó wáyé ní ìpínlẹ̀ Kano. Ẹ̀rọ ayélujára ni ó ṣe àfihàn bí wọ́n ṣe fọ́n owó ká níbi ayẹyẹ tí èyí sì pe àkíyèsí ará ìlú pẹ̀lú ọ̀rọ̀ ìtàbùkù tí ó tẹ̀lé. Nínú àtẹ̀jáde láti ọwọ́ agbẹnusọ àjọ EFCC Délé Oyèwálé ni wọ́n ti fìdí ẹ̀sùn wọn múlẹ̀ sí ìṣẹ̀lẹ̀ yìí. Ìròyìn àkọ́kọ́ ni wọ́n ṣe àṣìṣe pẹ̀lú bí wọ́n ti ṣí ayẹyẹ ọ̀hún mú fún ti ìgbéyàwó Fauziya Danjuma Goje, ọmọbìnrin Sínátọ̀ Danjuma Goje. Lẹ́yìn ìwádìí ni àjọ EFCC fìdí ẹ̀ múlẹ̀ wípé níbi ayẹyẹ Zana, ọmọbìnrin Hajara Seidu Haruna tí gbogbo ènìyàn mọ̀ sí Hafsat Gold tí í ṣe aláṣẹ Hafsat Jewelry Enterprises tí ọ́fíìsì rẹ̀ wà ní Abuja, Kano àti Dubai. EFCC tẹnumọ́ èròǹgbà wọn àti gbógun ti ẹnikẹ́ni tí ó bá tàpá sí àṣẹ kò ní fi ṣe ọmọ orílẹ̀-èdè tí ó jẹ́ tàbí ipò rẹ̀ láwùjọ. Bákan náà ni wọ́n ní àwọn á rí i dájú wípé wọn kò fi ẹ̀sùn kan aláìṣẹ̀. Àtẹ̀jáde ọ̀hún ṣàlàyé wípé ọjọ́ 24 oṣù kẹwàá ọdún 2024 ni wọ́n ná owó yàlàyòlò níbi ayẹyẹ ìgbéyàwó kan tí ó wáyé ní ìlú Kano, ìpínlẹ̀ Kano. Hajara Seidu sì ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lótìítọ́ ni ìṣẹ̀lẹ̀ yìí wáyé níbi ìgbéyàwó ọmọ rẹ̀. Ọkọ ìyàwó Ibrahim Muhammad jẹ́ ọmọ ilẹ̀ olómìnira Niger. Ọ̀pọ̀ àwọn tí wọ́n sì fi ẹ̀sùn kàn wípé wọ́n ń fọ́n owó náírà ká ni wọ́n jẹ́ ẹbí ọkọ láti Niger. Ìdí nìyí tí àjọ EFCC fi ránṣẹ́ kí ọkọ farahàn ní olú iléeṣẹ́ àjọ EFCC pẹ̀lú gbogbo àwọn tí wọ́n bá ná owó níbi ìgbéyàwó rẹ̀ pẹ̀lú Zana. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Lánàá ni Ààrẹ Bọ́lá Tinubu ní ìpàdé pẹ̀lú ọmọọba aládé tí í ṣe adarí ilẹ̀ Saudi Arabia Mohammed bin Salman Al Saud. Ìjíròrò láàrin adarí méjèèjì yìí wáyé níbi ìpàdé Arab Islamic Summit ní Saudi Arabia. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Kò dín ní ènìyàn 13 tí ó di olóògbé níbi ìwakùsà kan mining site tí ó dà wó ní ìjọba ìbílẹ̀ Basa, ìpínlẹ̀ Plateau. Alága ìjọba ìbílẹ̀ yìí, Dókítà Joshua Ritty, ni ó fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ fún akọ̀ròyìn lánàá ní ìlú Jos. Ritty tí ó fi ìbánikẹ́dùn rẹ̀ hàn ní ìjàmbá yìí wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Iléeṣẹ́ ìròyìn NAN jábọ̀ wípé ibi ìwakùsà tí ó dà wó yìí wà ní ẹnu ibodè láàrin ìjọba ìbílẹ̀ Basa, Gúúsù Jos àti Àríwá Jos. 7 nínú àwọn tí ó di olóògbé yìí ni wọ́n wá láti ìjọba ìbílẹ̀ Basa. Ritty ní ó ṣeni láàánú wípé àtijẹ àtimu ni àwọn wọ̀nyí ń bá ká kí wọ́n tó pàdé àgbákò. Ó wáá fi ìbánikẹ́dùn rẹ̀ hàn sí ẹbí àti olólùfẹ́ wọn. Bákan náà ni ìròyìn jábọ̀ wípé ọ̀pọ̀ àwọn tí ó di olóògbé yìí ni wọ́n jẹ́ ọ̀dọ́ tí ọjọ́ orí wọn wà láàrin ọdún 18 sí 30. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí.
Ìjọba ìpínlẹ̀ Abia ti sọ wípé ó ti di ọ̀ràn báyìí fún òbí tí ó bá kọ̀ láti rán ọmọ lọ iléèwé bẹ̀rẹ̀ láti ọjọ́ 1 oṣù kìíní ọdún 2025. Kọmíṣánná fún ìròyìn Òkè Kánù ni ó ṣe àfihàn yìí lánàá ní ilé ìjọba Umuahia níbi ìjíròrò pẹ̀lú àwọn akọ̀ròyìn lórí àbájáde ìpàdé ìgbìmọ̀ òṣìṣẹ́ ìjọba SEC tí gómìnà Alex Otti darí. Kánù ní ìpinnu yìí wà lára àtúpalẹ̀ ètò ẹ̀kọ́ tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ bí ó ti ní ìṣẹ́ kìí ṣe àwáwí mọ́ fún òbí láti má rán ọmọ lọ iléèwé ní ìpínlẹ̀ Abia. Ó wá tẹnumọ́ kí òbí lo àǹfààní òfin ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ tí ìjọba ṣe àgbékalẹ̀ rẹ̀ láti fi rán ọmọ ní iléèwé. Wọ́n wá ṣe ìkìlọ̀ wípé òbí tí wọ́n bá gbámú wípé ó tàpá sí òfin ìjọba yóò fi ojú winá òfin ẹ̀tọ́ àwọn ọmọdé fún ti ọdún 2006. Kọmíṣánná fi kún un wípé ọ̀fẹ́ ni ẹ̀kọ́ títí dé Junior Secondary School, kò sì sí ìdí fún òbí láti má rán ọmọ ní ilé-ìwé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójú náà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.